Yorùbá máa sọ pé inú dúndùn lọ́wọ́ mọ̀ ìyá. Olúwa mo dúpẹ́ o, ó ṣeun o, ó ṣeun o. So lóòótọ́ ni pé tí orí bá pẹ́ nílẹ̀ ó máa dire. Ní ìsìn tẹ̀tí enjoy servicing wa. Word of the mouth ẹ bá sọ fún àwọn ọ̀rẹ́ yín náà. Ọlọ́run máa jẹ. In fact, orúkọ yín wà lára àwọn tó máa sack. Ti ilé ẹ̀ pàápàá, ó mú oògùn tó jẹ́ bí náà. Ọmọdé gbọ́, àgbà gbọ́, wọn la fi dá ilé Ifẹ̀. Ẹ wá sáré jókòó dè mí báyìí mò ń bọ̀ náà. Tó ti yé ẹ máa bọ̀. Mo lè fi okùn ẹ̀mí mi ta. Wọ́n kọ́ mi tí mo ní sí àwọn alákòókò owó ìlọlẹ̀. Okùn ẹ̀mí rẹ̀ ta nǹkan kan, èmi ò tún lè pawó mékì mọ́ ọ́fíìsì kú. Òótọ́ nìkan tó wá sọ fún mi. Wàláhì mo ti gbà. Ó jókòó sí bíbáyìí for like 3 hours. Ìgbà tí mi dẹ̀ ní yín mo fìpẹ́ ti lọ ni. Ìwọ náà ti gbàgbé. Ó máa sọ fún èmi. Òun ò mọ̀ pé mo wà nílé. Mo pẹ́ tí wà ń bẹ́ẹ̀ mo rò pé ti lọ ni mo ti gbàgbé. Ó wà lọ́fíìsì wa sọ pé ó sí lọ́fíìsì. There's something wrong with her. Ta ni? Orúkọ ẹ̀ òun wà lára àwọn tí wọ́n promote the company. That is very bad. You should be the first staff láti promote the iléeṣẹ́ yìí. Very soon wọ́n máa promote yín níbi iṣẹ́. It's a sad news. Ṣé wo ni olówó tó wà bẹ́ẹ̀? Gbà tí wọ́n á ṣe ní kọ́. Pé ọ̀sẹ̀ yahoo náà ọ̀rí yahoo ṣe ọ̀rí kọ́bọ̀gbà náà ṣe mọ́ wádìí ṣe mẹkáníkì. Ọ̀sẹ̀ yahoo ó gbowó, ó ṣe lótò ó gbowó, ó ṣe làsádà ó gbowó, ó sì pààrọ̀ ọ̀sẹ̀. Kò sí ilé wọn bèrè, ó dé tẹ̀lé. Mo jà fáwọn tí bèrè rẹ̀, ayé wọn bàjẹ́. Alọ́lágadé wá, àjẹgbọ́n dàgbà, àìsàjìkẹ́ lọ́pàá, ànífọwọ́ àgà káfí mú alágàmọ́ ìgbòho rẹ̀ pé kò gbúdọ̀ ná babaláwo. Ndí ogun máa ń ná babaláwo ń tọ́nà lásán rẹ̀ gbiná. Ọ̀dà! Ìbọn ilẹ̀ mọ̀ pé ọ̀gẹ́dẹ́ afọ́kọ́yẹrí alábọ̀ọ́rẹ́ ọba ayé pẹ̀lú alábọ̀ọ̀gà ògbénìtì mọ̀tálítì sáyẹn tẹ̀tẹ̀ kọ́ wá jẹ́ mi o. Kàfílà, ṣé tó ń mọ owó yẹ́lò ni wọ́n lọ sí wá sáré wọ yẹ́lò? Irọ́, gílọ̀ ni mo wọ̀ ni. Wẹ́rẹ́ ni o! Kébí ọ̀rọ̀ tí mo bá lọ ìwọ yìí. Kàfílà, eyín burúkú wọn náà kò bí yàn. So eyín ìṣètò fi ṣí omi yẹn, ọ̀rẹ́ òkè máa mú. Dáàdì, ìyẹn mo ní máa sọ fún yín, a gbọ́dọ̀ make arrangement o. Ohun ilé ṣe máa ṣẹlẹ̀ gbogbo ẹbí mi lẹ́ẹ̀kan náà, kí ni nǹkan tí mo ṣe fọ́lọ̀ gbọ̀ngàn kí lè ṣe nínú. Nítòótọ́, mo ti can another big contract. Ṣùgbọ́n ẹ̀mẹ̀ bí ẹ̀mẹ̀ ni máa jó, máa kọ́ fẹ́ jó lákọ̀ọ́kọ́ wọ́n pé máa wọlé, máa rọra ọkọ̀ mọ́ fàájì ṣe 50,000 máa kọ́ bọ́ yẹn. Ìgbà tó padà dé, màá tún lọ bó káàdì. Bàbá ló ń jó yìí o, kí ni máa rí fún o? Makọrin tó dùn fún 100,000 máa bó. Pẹ̀lú mo wọ́n náà. Ìwọ wo ló wà ní òkùnkùn tó ń tapà sínú mọ́lẹ̀? Aláyé ló lè nìyà, wọ́n yí ẹ̀ ló kọ́lẹ̀. Bọ́ ẹ̀ yà wò. Ha! The picture! Ó láyà o. Tó o bá tó fi ṣe ogun rán, jáde síta. Jẹ́wọ́ wípé àwọn jọ pawọ́pọ̀ pa ọ̀gá. Èmi, àríyọ̀ jẹ́wọ́. Àbísẹ́ kò fẹ́ pa àríyọ̀ ni. Àbọ̀ kò fẹ́ padà dà ní. Mr. Àríyọ̀.
FOLAJUMI Music and Films International gbé sinimá yẹn jáde. Alárìnjó làkọlé rẹ̀ ó dùn ó lè kú. Àṣẹ lóòótọ́ ni pé ìpọ̀nrí alákàrà kan kì í fẹ́ kẹ́nì kejì ó dín. Sinimá titun alárìnjó ní kẹ́rakẹ́wò kẹ́kan sára ó ti jáde. Sinimá titun alárìnjó ti jáde kàṣàgbà. Alárìnjó àrìnà kórè àkóyá yìí ni. Orin ló ṣíwájú ọ̀tẹ̀. Kòwé ló ń ké lọ́wọ́ kẹ́yẹkẹ́yẹ ó máa fọ àwọn ẹyẹ àjẹ́ lógbòde. wọ́n yẹ kẹ̀tẹ̀ ilé yẹ àjẹ́kẹ́ ìbá kùtùkùtù àwọ̀ òwúrọ̀ ìbá gọ̀nrígọ̀nrí àwọ̀ ọ̀sán gangan ìbá kùkù yúwì àwọ̀ ọ̀gànjọ́ ìbá sáká àwọ̀ òlu ọyẹ́. máwùlẹ̀ paago nìkan ṣẹ̀kẹ̀rẹ̀ gan ni kò pè dání dúró náà sí òsín nǹkan mi ń bẹ fún wọn mọ́. ìpọ̀rí alákàrà tí ò fẹ́ kẹ́ni kejì òde ikú ni wọ́n fi lera wọn kiri. láyé tó lórí ń gbógun tira wọn tógun. àkàràmà kàdàgbọdọ àfọ̀sí àgbàtà ẹ̀. ọ̀ká gbóná wọ́n tún nara wọn lóde. alárìnjó fojú rẹ̀ wòra wọn rí o. bóyá ká kó eré ìgbáradì wa lọ sẹ́nu odi ìlú níbi abẹ́ igi lọ́hùn. bọ́kùnrin ṣe rẹwà tó bẹ́ẹ̀ ló ṣe mú orin kan. ìyá mi bọ́ọ̀lù ẹsẹ̀ mọ̀ká tí bẹ lọ́kàn mi. ẹ wò yín ẹ wò yín. àwa la làṣà àwa la lè lè. kankan lè wé iná jó mọ wàràwàrà báyìí lọmọdé tó kó èsì bọ ilé ọgbà ọ̀nà ìgbà ní í ṣe wé àìràgbà. sinimá yìí ní kẹ́ra kẹ́wò lágbára jù. àwọ̀ tó wò ni ó kọjá bẹ́ẹ̀. Eniola Obanijesu ọba wa ló produce ẹ̀. Muhammed Kompo ló direct ẹ̀. starring Adéwálé Alẹ́bíoṣù. Abẹ́ni Agbọ́n. Mọ̀rún Fọláyíwọlá Odò Àjàmbàdàn. Mọ̀nsúrù Ọmọàfà. Kẹ́sì Jagaba. Ológbòjò. Ìtùnú Abọ́sẹ̀dé. Eniola Obanijesu ọba wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun yìí alárìnjó subtitled in English. jẹ́rẹ́ mi méjì ló ń jẹ́ fa tara níbi ìjà kéde bí ìjà ti dábàá ẹ̀kẹ́. àti jẹ́gẹ́dẹ́ àtàlàdé èmi mo bá wọn méjèèjì ọmọ rẹ ni wọn. sórí ẹni tó lò ó fún ìwọ àti ẹgbẹ́ rẹ̀ kankan nǹkan kan gbọ́dọ̀ dà yín pọ̀. tó bá ń kó gíná tó yẹ náà pa àbí tó ń bomi pa sẹ́yìn wá wúlò fún wa. èwo ni àwa yín délé àbá yín lé ìyàwó yín tán sún lóko fún làbá tíyàwó tán sún lóko sóò lára yín ní sí ni èwo ń tiyọ. ó mọ ẹlòmíràn látẹ̀yìn ó mọ wọn síwájú ó sì dọ́pàá sẹ́yìn àṣejù ẹ fẹ́ pọ̀. VCD nìkan kàṣàgbà. Marketed and distributed by FOLAJUMI Music and Films International, a division of Oba One Vanguard International Limited. Ami Arena Shopping Complex, Bolade, OSHODI, Lagos. Telephone 08021531813. Ẹ̀túnlẹ̀ kàn sí wọn lórí WhatsApp number yìí 08072878018. Sinimá titun alárìnjó lélẹ́yìí o. Ó ti jáde wìtìwìtì ló ń tà. Grab your copy now. mo ti ṣe ọbẹ̀ tán a sì ní sẹ̀mù láfún náà wà gàrí ń bẹ tí mo lè fi bá yín ro ẹ̀bà pando òun náà wà tó yẹ pé ìyẹn ò ní odò lẹ́fẹ́ mo lè ṣe èwo lẹ́fẹ́ jẹ. èmi ló ń bá sọ̀rọ̀ ló jókòó àrífín ìpọ̀ o. mo ní ìfìlì ara mi ni. o fìlì ara lórí ìjókòó. ẹ má bínú èwo lẹ́fẹ́ ń bẹ. èmi ló ń bá sọ̀rọ̀ ló jókòó lẹ́lẹ̀. kí lè wá fẹ́ kí n ṣe. ẹ má bínú. bá mi sọ̀rọ̀ lẹ́lẹ̀. kí lẹ fẹ́ jẹ. fọwọ́ kó sọ lẹ́nu ni. kí lẹ fẹ́ jẹ.
Give me stash. Any stash. Stash. Ní stash nílé mọ́. Ní tó kù láwọn tí mo fi bá bọ̀dá kínní gan fọṣọ mo lọ rà ládùúgbò ni. Mo sì ti lò tán. Orí ẹ̀ ṣe kú báyìí. Olámàlà wà, ẹ̀bà wà, fùfú wà, sẹ̀mó wà. Mo ní kó fún mi ní any stash. Kò sí stash mọ́lé náà mo ń sọ fún yín pé tó kù lánàá mo ti fi stash aṣọ. So tó fi ń ṣaṣọ ẹnìkan ní stash lójú ẹ. Ìwọ wá tún ni. Sórí fùfú stash ni. Ẹ̀bà stash ni. Sẹ̀mó stash ni. Anything tó carbohydrate wà o bí iṣu bí iyán carbohydrate nìyẹn. Tí máa ní fún mi ní any stash ò bá jẹ fùfú ló gbé wá ìbá àjẹbà jẹ́ kó rí ẹ máa pé. Lédè kan. Give me any stash. Kí n fún yín ní early stash. Any stash. Early stash. Early kan late and any stash. Nǹkan kan náà la jọ sọ pé èyíkéyìí ebi náà ní early stash. Ó ní early. Bẹ́ẹ̀ni. Ti gbọ́. Early stash. Early stash. Any of the stars. 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 Mi mọ tó fẹ́ lé. Daddy. Ó ní ohun tí sọ bẹ̀ tán. Kí ni kò ṣe? Ṣẹ́bà ni, ṣámàlà ni, ṣé fùfú ni, ṣé sẹ̀mó ni? Mo ní ṣáfún mi ní starch kan. Lọ́wọ́ ní ìtókù ló fi fọṣọ fún ẹ. Tó fi sínú aṣọ ẹ. Ṣé starch kan fi ṣaṣọ ni mo ń sọ fún ẹ? Daddy, ẹ̀yin náà ń béèrè starch. Kò lè yé sí náà o. Ó ní kí wọ́n ti pọ̀ sí lára. Daddy, báwo máa tún ṣe pọ̀ sí wọn lára? No strings attached o. Ọmọdé lásán máa ń jẹ́ ló jẹ́ léyìí o. Àdàbà gbẹ́gìdì fi kẹ́yẹ ní òkè. Daddy, ṣe bí Mari tó máa ń jókòó sẹ́yìn náà lẹ́sẹ̀. Ó fẹ́ fẹ́ mi ni. Mi ò gbà fọwọ́ kí mi fine. Ó fẹ́ fẹ́ mi ò gbà fọwọ́. Daddy. Àwọn máa jí owó mi náà ni o. Ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Ọ̀rọ̀ onílé ibi ó bá ti bá ni láti sọ. Mi ní fojú sunkún ẹ̀hún. Àmín sà. Mi ní fojú sunkún ẹ̀hún. Àmín Jésù. Mi ní fojú sunkún ẹ̀hún. Àmín sà. Mo fẹ́ bẹ̀ ní ẹ̀bẹ̀ kan. Jọ̀ọ́ dáwọ́ pàtí lílọ dúró lẹ́nu ọjọ́ mẹ́ta. À ń lọ club, à ń lọ pàtí, à ń lọ àríyá, à ń lọ òde, a kàn jáde anyhow fẹ́ kó reduce kó tẹ̀ stop ẹ̀. Mo láàlá burúkú kan ni o. Sórí àlá tí ń bá dẹ̀ là tí ń bá rántí tí ń bá jí ó léwu. Àlá tí ń bá láti mi ò bá rántí kò sí wàhálà kankan bẹ̀. Ṣòwárí àlá tí ń bá láti bá sunkún jáde lójú ayé látòjú oorun dá ojú ayé kò lè péjọ méje kó tó ṣe. Tó bá lọ pàtí ìjàmbá wa mẹ́ o. Tó bá lọ pàtí ewu wà mẹ́ o. Ìyẹn ní kí wàá sọ fún ẹ. Ẹ ṣe gan ni sà, ẹ pẹ́ fún àṣà. Èmi náà ti ń ráwọn nǹkan kan tó jọ bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ spiritually. Mo dẹ̀ ti ń gbégbèsè sà. Mo ti rò pé bóyá kí n reduce party lílọ for now. Àbí kí n má tiẹ̀ lọ kankan mọ́. Because mi ò fẹ́ wàhálà lọ́mọdé àrí wàhálà sà. Ẹ ṣe gan sà. Tí ó gbé gbà tí máa fi ríṣẹ́ jẹ́ ra mi padà jíṣẹ́ tó rán mi báyé ní màmá jíṣẹ́ ọmọ náà tí ó gbé gbà tí máa fi ríṣẹ́ jẹ́. Ó jíṣẹ́ fara wájú wọ́n sọ pé rọ́ọ̀nì síbẹ̀ ó padà ṣẹlẹ̀ wọ́n fi mọ̀ mí lójíṣẹ́ ọ̀rọ̀ lọ́rùn kò ní lọ́la iṣẹ́ ọ̀rọ̀ lọ́rùn àṣẹ bó pẹ́ bóyá. Ra mi padà jíṣẹ́ tó rán mi báyé ní màmá jíṣẹ́ ọmọ náà tí ó gbé gbà tí máa fi ríṣẹ́ jẹ́. Ra mi padà jíṣẹ́ tó rán mi báyé ní màmá jíṣẹ́ ọmọ náà. Ẹ jẹ́ tọ́lá sí bá mi sọ̀rọ̀ kí ló ṣe sọ̀rọ̀ kí ló sí ó sì ń pàjẹ́ lẹ́nu ọgbà mi tọ́lá sí bá mi sọ̀rọ̀ èmi rẹ̀ tọ́lá sí ìrìn àwọn ọjà mi ò tọ́lá sí nǹkan ti ṣe mi ò ó lè fi mọ́ tọ́lá sí
Ra mi padà, jíjíṣẹ́ tó rán mi, báyé ni màmá jíṣẹ́, owó náà tí ó gbé gbà, tí màá fi ríṣẹ́ jẹ́. Ra mi padà, jíjíṣẹ́ tó rán mi, báyé ni màmá jíṣẹ́, owó náà tí ó gbé gbà, tí màá fi ríṣẹ́ jẹ́. Ok, ẹ fún mi lẹ́pà. Ẹ fún mi ní oní fọ́fún náírà. Ó padà ṣẹlẹ̀, wọ́n fi mọ̀ mí lójíṣẹ́. Ará lọ́rùn. Now, let's fetch you change 500 naira. Ọkọ̀ tó wà lọ́wọ́ mi mo fún yín. Ok. Ọláyẹmí, báwo ni? Báwo abọ́ fi tà fún? Kí ni abọ́ fi tà fún ẹ? Àbó fẹ́ rà, ahun òṣì. Ìgbà tó sọ pé tèmi ra bọ́ fi tà fún ẹ, gàrí rè lọ́wọ́ tèmi fẹ́ lọ mú ẹ àtẹ̀pà láàárọ̀ kùtùkùtù. Tí bá lówó yẹn ṣòro pé mi náà mọ bọ́ fi tà mú débi tí máa ra bọ́ fi tà tí máa mú. Lójú ẹ̀sán ò lè rà, àwọn ni ó pọ̀. Wo Ọláyẹmí, àwọn tó bá pa yẹn, ò lè rà, ó mọ̀ ẹ́, ò rà rí, ò ṣàánú èèyàn. Olójú wo kò. Ṣé wàá ókè ṣá? Jọ kí ni tèmi tiẹ̀ kí ló kémi àti papọ̀ kí ló ṣẹlẹ̀? Ọláyẹmí ọmọ Ṣúbádé, mo mọ̀ ìwọ ló mọ̀ ni, ò ṣàánú, ìwọ gò lè ráàánú gbà. Má jẹ́ ń tán, àfi kó bẹ́lẹ́dà rẹ̀ torí ó ti fẹ́ bọ́. Olójú wo kò. Wo àwọn ẹja odò, ó bá kú àwọn náà tún jókòó rẹ̀ torí òwúlò fún kankan. Ẹ̀tọ́ wa tó ṣàánú ẹ̀ gan, kò lè ráàánú gbà. Àánú ẹ̀ ṣe mí, ó jẹ́ bẹ́lẹ́dà sọ̀rọ̀ kó tó late. Rà pé kòkòrò wà lórí ẹ̀. Ṣíṣin wà lórí àbí ó rà pé torí pé ṣoṣo lè tó bẹ̀ ràbọ̀ fi tà fún mi tó bá sì rà ìwọ ló mọ̀ bẹ́ẹ̀ ò lè ráàánú gbà ìwọ gò ṣàánú olójú òkò ayé ni bàbá. wo bí tó bá yàrá rẹ dé awíwíwíwí akékèké òkànjúwà ọlá nítòótọ́ ọládé kó o wá fi ọlá náà kó o fi ran àwọn ọmọ ènìyàn lọ́wọ́ o kọ̀ o fi ní wọn lára ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó yẹ kó ti ara rẹ dìde ló gbé ṣubú èèyàn ò bá ẹkún wá sí ọ̀dọ̀ rẹ kó rẹ́rìn jáde ìṣẹ̀dá kan kò dúpẹ́ lọ́wọ́ Olódùà nítorí rẹ rí wá wò ó gbogbo ọlá náà gbogbo owó gbogbo ọrọ̀ níbo ló bá gbogbo rẹ̀ dé wáyé ara rẹ̀ tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ àbọ̀ náà ló dé yìí máa bá yí. Actually I postpone ẹ̀ torí àwọn kankan ṣá bá mi sọ fún mọ́mí o ṣe thank you for that. Báwo. Kí ló tẹ̀ ń kọ́ mi báyìí ibi ìbá ilẹ̀ ṣì wà. Kí ló ṣẹlẹ̀? Pẹ̀kẹ́ wọ́n bí báyìí nǹkan ṣọkọ yín tà ń bẹ̀ yẹn. Kí ló ń ṣọkọ mi? Ọkọ mi ti travel náà. Nǹkan ṣọkọ yín tà ń bẹ̀ yẹn o. Kò sí kan tó ṣọkọ mi. A ní nǹkan ṣọkọ yín mo ṣe ń bọ̀ sí ọkọ yín mo pàdé mẹ́ẹ̀. Nǹkan ṣọkọ yín o. Kò sí ọkọ tó ṣọkọ mi jọ torí Ọlọ́run. Kí ló fẹ́ ṣọkọ mi? Ọlọ́run ṣàánú mi. Kí ló ṣọkọ mi? Yé! Mo dáràn. Kí ló dé? Jọba mi gbé kí ló tún dé báyìí ọ̀nà ilé pọ̀ fún mi. Kí ló dé? Kí ló dé torí Ọlọ́run? Ẹ gbà mí. Ọláyẹmí, one mo láti appreciate bó ṣe mójútó ilé ó tẹ́ mi lọ́rùn dáadáa. Ibi báyìí ó sọ ọ̀rọ̀ kọ́lẹ̀ nígbà tá a fẹ́ wọlé. Actually feel mi ni pé ilé yìí mo fẹ́ ká fún ní facelift ṣe understand a máa fún ní àwọn ọ̀dà tó wà colourful tó yẹ pé ọ̀dà yẹn máa beautify bí ilé ta kọ́ sí Lẹ́kì yẹn náà mo ṣe fẹ́ kó rí nìyẹn. Now àwọn gbogbo bíbá yìí àti páàdì wa yọ kúrò wọn kò ní sí the latest one tí ẹ lò sí then iwájú yìí wọn wá ṣe tó dá ó máa dàbí tó sọ yẹn ṣùgbọ́n tí ẹ bá ti kun ilé ìtọ́ gbogbo pálapàla táwọn tenant tó gbà tí ẹ ń ṣe sára gan lẹ́yìn tó ń kọ́ tí ń polówó ọjà wọn yìí ẹ ń bá fẹ́ polówó ọjà kó lọ kan signpost síta yàtọ̀ fún kíní tí bàbá wa kọ fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi lẹ́yìn ìyẹn tá a máa kọ gàdàgbà pẹ̀lú gold mi fẹ́ ní kankan lára kan náà yẹn. Do you understand? Má sọ fún gbogbo wọn. Ẹnu àwọn tẹ̀tẹ̀ tó ṣe tó ń ṣe àwọn yẹn àwọn tẹ́nàntì tẹ́wà ní bọ́sùkọ̀ tẹ́wà lé wọn dànù. Aláìda èèyàn ni ọ́. Ìwọ gangan ló yẹ kó máa pè láìda tó ń gbóná mọ̀ ènìyàn aláìda ni ọ́.
olójú wo. ara abo ni wọ. ò ń díbọ́n ó rántí mi mọ́ ní Spain tágbàbẹ̀ lọ sí India tá lọ ṣe meeting tá jàmàlà mo ti ń wá ẹ tipẹ́ ọlánìpẹ̀kún ọlọ́run ló ní kí n rí ẹ lónìí jẹ́ wọ́n á sọ nǹkan fún yín o máa ti ṣe ìwọ ń tiẹ̀ ní kó bá mi jiyàn tí ì bá ṣe pé ìwọ ló fi ṣètùtù ọ̀la rẹ̀. oníwọ ṣó ń díbọ́n ni òun parọ́ kádàrá rẹ ló lò egbò ẹsẹ̀ rẹ àdáàjìnà tó wà ń bẹ tó fàṣẹ bo ẹni tó da sí ọ lára rẹ̀ ẹni kó bá mi jiyàn lójúkorojú má ṣe háǹtì ẹ jẹ́ kó sọ lójú mi báyìí nísìnyí wípé gbogbo ọmọ tó bí fún tó ń kú pọ̀ nǹkan ló fi ṣètùtù ọ̀la rẹ̀ ẹni bí kò ṣe aláìda èèyàn ni aláìda ni ṣó bá mi jiyàn ni ẹ máa gbọ́ ẹ tí ẹ gbọ́ tuntun kan níjẹrin ọmọ méje tuntun ló kó lọ tọ́tún lọ ṣoṣo tó là míì fún ẹni tó bá mi jiyàn ṣé bó níwájú mi. kí ló ń ṣẹlẹ̀? ọ̀rẹ́ mi àti ẹ kì í ṣe bí nìkan a tún máa pàdé Spain tá a bá lọ sí Barca tá a lọ play pẹ̀lú Liverpool a máa sọ yòókù bọ́ jẹ́ ń sọ nǹkan fún ẹ tó jẹ́ òótọ́ kan wo ajá ló máa jòkó ẹ iṣẹ́ á máa kùn ẹ́ báyìí tó rà nílẹ̀ lẹ́ni wo ọjọ́ ẹ̀sìn ẹ̀ ó kù díẹ̀ báyìí kó tó anyway ire o. iṣẹ́ tó lùgbà láràn mi àjẹyè kí wọ́n jẹ́. lọ́ fi mọ̀ mí lójíṣẹ́ ọ̀rọ̀ lọ́rùn onílọ́ra iṣẹ́ ọ̀rọ̀ lọ́rùn àṣẹ kó pẹ́ bóyá. jọ́kẹ̀ tó yà sọ̀rọ̀ báńkẹ́ bó ṣe bọ́lẹ̀ lórí ọ̀kadà ìwà tí kò lè jọdí. mo dáwọ̀ mo kú. báńkẹ́ ọmọ rẹ àti kò lè jọ bọ́lẹ̀ lórí ọ̀kadà ìwọ́n tó ṣe sọmọ rẹ sọ fún ọ pé olóṣèlú ọmọ ṣe tó bá jẹ́ ìgbà rẹ ó sì lọ ibi tó lọ lánàá wọ́n ti lo gbọ́ àlàáfíà ara rẹ̀. mo kú o tọ́lá sí. mo kàn ní sọ fún ọ ní o bó ṣe wà nílò jọjọ́ mẹ́ta àwọn olórí àlàyé ti lo ojúṣe tá a rán yìí o. iṣẹ́ tó gbà láràn mi àjẹyè. iṣẹ́ ṣé wọ́n lè ṣe wọ́n mú ṣé torí ọ̀rọ̀ wèrè lásán lásán calm down sí kankan lọ sí kankan. Ra mi padà iṣẹ́ tó rán mi báyé ni màmá jíṣẹ́ ọ̀nà tí ó gbé gbà tí màá fi ríṣẹ́ jẹ́. Ra mi padà iṣẹ́ tó rán mi báyé ni màmá jíṣẹ́ ọ̀nà tí ó gbé gbà tí màá fi ríṣẹ́ jẹ́. ó jíṣẹ́ fara wájú wọ́n sọ pé rọ́ọ̀nì ọwọ́ wèrè lásán lè gbàgbọ́ ó padà ṣẹlẹ̀ wọ́n fi mọ̀ mí lójíṣẹ́. ọwọ́ wèrè lásán kọ́ tó yọ̀ sí torí gbogbo nǹkan tí ọmọkùnrin wèrè yẹn sọ pátá ni mo fi lánàá níbi tí mo sùn sí. màámi ẹ wo ọ̀rọ̀ wèrè àti àlàtẹ́lẹ̀ ńlá kò ní ìtumọ̀ ọkàn lọ́dọ̀ títí alágọ̀ ọ̀rọ̀ wèrè dẹ̀rẹ́ kò kí n mọ́pọ̀ lọ dání ẹ wo èmi fẹ́ lọ sùn bí òjò rẹ tó yọ̀ sí. màámi. ẹ̀jẹ̀ kọ́ ni mò ń wò yìí. Tóyọ̀sí orin ń dì í Tóyọ̀sí. ó ti ṣe fara wájú. àwọn bàbá mọ̀nìmọ̀nì. wọ́n sọ pé rọ́ọ̀nì. àwọn bàbá mọ̀nyàn. ó padà ṣẹ. àwọn àgbà bọ̀ wọ́n ní bá lọ àbọ̀ ń bọ̀ gbógun bá jẹ lọ ọgbọ̀n ní jẹ́ bọ̀. bàbá kí ló wá padà ṣẹlẹ̀ sáwọn ènìyàn. ẹ̀yin ọmọdé wọ̀nyí bójú àṣebí bá sú tó bá ṣe tán àti rọ̀ kò sí bàbá ńlá kú bàbá ẹni tó lè pé ọmọ rọ̀ àfi Olódùmarè tí gbogbo wa mọ̀ sí Olódùmarè nìkan àṣeyọ̀wù aṣohun gbogbo nígbà tó wù nígbà tó yá oníṣetán àti béèrè àná gan pa alára ṣetán láti jíṣẹ́ fòní ẹ wò mí wò ọjọ́ burúkú èṣù bomi mu. ó ti ṣe fara wájú wọ́n sọ pé rọ́ọ̀nì síbẹ̀ ó padà ṣẹlẹ̀ wọ́n fi mọ̀ mí lójíṣẹ́ ọ̀rọ̀ lọ́rùn onílọ́ra iṣẹ́ ọ̀rọ̀ lọ́rùn. ọwọ́ ilé wọn ni ká máa gbé lọlé kí ni kí n tó ṣe.
èmi gbogbo bóyá ká tún tẹ̀síwájú lọ sílùú kejì ni. ìlú bo. Tóyọ̀sí àwọn ló tún ṣe ń ṣe èyí. Tóyọ̀sí bóyá kó dẹ̀ tún wá lóògùn yẹ ká tún fún lóògùn lò àbí Tóyọ̀sí yàrá ní kò gbógun. Tóyọ̀sí jẹ́ ká tún fún lélẹ̀. wọ́n máa pa mí Tóyọ̀sí. Tata ní kí n pè. Bóyá jẹ́ ká tẹ̀ ìkókó lélẹ̀ iná. Èwo ni mi ti lò. Tóyọ̀sí. àṣẹ bó pẹ́ bóyá. Rà mí padà kí jíṣẹ́ tó rán mi báyé ní màmá jíṣẹ́ ọmọnà tí ó gbé gbà tí máa fi ríṣẹ́ jẹ́. Fọlájùmí music and films international gbé sinimá yẹn jáde alárìnjó làkọlé rẹ̀ ó dùn ó lè kú àṣẹ lóòótọ́ ni pé ìpọ̀nrí alákàrà kan kì í fẹ́ kẹ́nì kejì ó dín sinimá titun alárìnjó ní kẹ́ra kẹ́wò kẹ́kan sára ó ti jáde. Sinimá titun alárìnjó ti jáde kàṣàgbà alárìnjó àrìnà kórè àkóyá yìí mi orin ló ṣíwájú ọ̀tẹ̀ kówó èlò ń ké lọ́wọ́ kẹ́yẹkẹ́yẹ ó máa fọ àwọn ẹyẹ àjẹ́ lógbòde. wọ́n yẹ kẹ̀tẹ̀ ilẹ̀ yẹ àjẹ́ ké ìbá kùtùkùtù àwọ̀ òwúrọ̀ ìbá gọ̀nrígọ̀nrí àwọ̀ ọ̀sán gangan ìbá kùkù yúwì àwọ̀ ọ̀gànjọ́ ìbá sáká àwọ̀ òru ọyẹ́. báwùlẹ̀ pa aago nìkan ṣẹ̀kẹ̀rẹ̀ gan ni kò pè dání dúró sí òsì nǹkan mi ń bẹ fún wọn mọ. ìpọ̀rí alákàrà tí o fẹ́ kẹ́ni kejì òde ikú ni wọ́n fi lera wọn kiri láyé tó lórí ń gbógun tira wọn tógun àkàrà máa gàdá gbogbo àfọ̀sí àgbàtà ẹ̀ ọ̀gá gbóná wọ́n tún lera wọn lóde alárìnjọ́ fojú rẹ̀ wòra wọn rí o. bóyá ká kó eré ìgbáradì wa lọ sẹ́nu odi ìlú níbi abẹ́ igi lọ́hùn. bọ́kùnrin ṣe rẹwà tó bẹ́ẹ̀ ló ṣe mú orin kan. ìyá mi bọ́ọ̀lù ẹsẹ̀ mọ̀ká tí bẹ lọ́kàn mi ẹ wò yín àwa la làṣà àwa la lè lè. kankan lè wé iná jó mọ wàràwàrà báyìí lọmọdé tó kó èsì bọ ilé ọgbà ọ̀nà ìgbà ní í ṣe wé àìràgbà. sinimá yìí ní kẹ́ra kẹ́wò lágbára jù àwọ̀ tó wò ní ó kọjá bẹ́ẹ̀ Eniola Obanijesu ọba one ló produce ẹ̀ Mohammed Kompo ló direct ẹ̀ starring Adéwálé Alẹ́bíoṣù Abẹ́ní Agbọ́n Mọ̀rún Fọláyíwọlá Ojú Àjàmbàdàn Mọ̀nsúrù Ọmọàfà Kẹ́sì Jagaba Ológbòjò Ìtùnú Abọ́sẹ̀dé Eniola Obanijesu ọba one àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí alárìnjó subtitled in English. yẹ́rẹ́ mi lè jó ló ń jẹ́ nfa tara níbi ìjà kéde bí ìjà tí dábàá ẹ̀ kẹ́. àti jẹ́gẹ́dẹ́ àtàlàdé èmi mo bá wọn méjèèjì ọmọ rẹ ni wọn. sórí ẹni tó lò ó fún ìwọ àti ẹgbẹ́ rẹ̀ kankan nǹkan kan gbọ́dọ̀ dà yín pọ̀. tó bá ń kó gíná tó yẹ náà pa àbí tó ń bomi pa sẹ́yìn wá wúlò fún wa. èwo ni àwa yín délé àbá yín lé ìyàwó yín tán sún lóko fún làbá tíyàwó tán sún lóko sóò láàárọ̀ yín ní sí ni èwo ń ti ọ. ó mọ ẹlòmíràn látẹ̀yìn ó mọ wọn síwájú ó sì dọ́pàá sẹ́yìn àṣejù ẹ fẹ́ pọ̀. VCD nìkan kàṣàgbà. Marketed and distributed by FOLAJUMI Music and Films International, a division of Oba One Vanguard International Limited. Ami Arena Shopping Complex, Bolade, OSHODI, Lagos. Telephone 0802-153-1813. Ẹ̀túnlẹ̀ kàn sí wọn lórí WhatsApp number yìí 0807-287-8018. Sinimá titun alárìnjó lélẹ́yìí o. Ó ti jáde wìtìwìtì ló ń tà. Grab your copy now. Musician, yeah, Olabo Moriko, you need to step up. Consiwani Diamond Digital Studio for your audio recording and streaming of your live performance in the studio. ọ̀pọ̀lọpọ̀ ni o mọ̀ wípé talent is not enough. tá ò bá rí bí gbé ẹ̀bùn yẹn jáde kó rin ilẹ̀ dòdò mi ilẹ̀ títí kí ilẹ̀ gbègbè kó sẹ́lẹ̀lẹ̀ kó pọ̀ létí àwọn tó ń gbọ́. báyìí ó ṣetán láti wọ studio fún rẹ́kọ̀d tuntun. tàbó fẹ́ ṣe streaming fún live performance nínú studio kan máa wò worldwide. ó ṣe ń lọ live ní Diamond Digital Studio tí gbogbo ẹ̀ ti ń set gbogbo ìgbà. kàn sí wa lẹ́nìí ní number 1 Ògúnwọlé layout opposite Jais Bank best
expressway Ìwúrò Ìbàdàn. Telephone 08021581813 tàbí kẹ́ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 08072878018. Diamond Digital Studio, music productions at its best. Check it out. Rami padà kí jíṣẹ́ tó rán mi báyé ní màmá jíṣẹ́ ọmọ náà tí ó gbé gbà tí màá fi ríṣẹ́ jẹ́. Ó jíṣẹ́ fara wájú wọ́n sọ pé rọ́ni síbẹ̀ ó padà ṣẹlẹ̀ lọ́ fi mọ̀ mí lójíṣẹ́ ọ̀rọ̀ lọ́rùn kò ní lọ́la iṣẹ́ ọ̀rọ̀ lọ́rùn àṣẹ bó pẹ́ bóyá. Rami padà kí jíṣẹ́ tó rán mi báyé ní màmá jíṣẹ́ ọmọ tí ó gbé gbà. Rami padà kí jíṣẹ́ tó rán mi báyé ní màmá jíṣẹ́ ọmọ náà tí ó gbé gbà tí màá fi ríṣẹ́ jẹ́. Kọ̀kọ̀ tó jẹ́ kọ̀kọ̀ tí mọ́tò yìí. Ní ọ̀pọ̀ tí mọ́tò yìí. Kí ló dé? Ọkọ̀ kò sí kọ̀kọ̀ tó kí ló ṣe ẹgbàá mi. Màá jẹ́ kí ló dé yọ. Kí ló ṣe é sìn? Kò sí tó ṣe mí. Kí ló wá dé jẹ́ ká máa lọ? Mọ́tò ni. Ẹ lọ wọlé ká máa lọ. Ẹ̀yà ìjà lọ. Mọ́tò ni. Mọ́tò ni mọ́tò ni mọ́tò mú. Kò sí ọba yìí máa pe mẹkáníìkì ẹjẹ́ àlọ́. Ẹgbà mi mọ́tò ìbọn ni ẹ̀wọ̀n ìgbà mi ẹgbà mi. Ṣé lórí ọ̀rọ̀ mọ́tò àbí nǹkan míì wà ń bẹ̀ ni? Kò sí ìkọ̀kọ̀ tó ṣe mọ́tò yìí. Mọ́tò ni o. Mọ́tò yìí ni. Mọ́tò yìí ni. Kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ Ọ̀rọ̀ ìgbà míì. Ọkọ̀ débi bẹ̀ ọkọ̀ bá àkọ́kọ̀ ṣe mọ́tò ní mọ́tò ní. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀ṣẹ̀ ọgbọ́n ẹjọ́ help mi ẹ bá mi gbé wọn sí ẹ̀ṣẹ̀ tẹ wá ẹ̀kú ẹ̀gbọ́n dìde o. Ọlọ́run ràn yín lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ṣe ní láti ràn mí lọ́wọ́. Kí ló dé? Ẹ dákun ẹgbẹ́rù mi ẹ dákun. Ẹ bá ń gbé ẹ dákun ẹgbẹ́rù mi. Mọ́tò ilé yóò ṣe gbé. Ẹ wọ́n gbẹ́rù mi. Mọ́tò ilé yóò ṣe gbé. Ó ṣe é gbé. Kò ṣe gbé o. Ìṣàánú mi ẹjọ́. Ó ṣe é gbé bá mi mú wọn ẹjọ́. Ẹ dákun. Ìṣe méje káyé jọ mi ẹjọ́. Ẹ dákun ẹ gbà mí. Ẹ bá mi mú wọn. Ẹ bá mú ẹjọ́ ẹ wọ́. Onílọ́la iṣẹ́ ọ̀rọ̀ lọ́rùn àṣẹ bó pẹ́ bóyá. Bàbá, orúkọ tèmi ni Bolaji ẹ ṣeun ẹ sì kú ohun látẹ̀kọ́. Kí ló wá dé tó jẹ́ pé iṣẹ́ ibi nìkan ni ìràpadà ń jẹ́ fáwọn èèyàn? Mo bọ́lúwa dúró. Ẹni ọba sọ òkò kọ́mọ retí ògúnlò tó. Ìbéèrè ńlá ló béèrè hùn. Ìdáhùn lásì ti wà fún pẹ̀lú. Ẹ wò mí wò, tíbi tire ládálé ayé o. Tíbi tire sì lọ́jọ́ aboyún pẹ̀lú. Torí alóyún wa nínú kòtó, a sì bí wa sínú ayé kòtókòtó, a tún wá parí ẹ̀ sínú kòtó. Elédùwọ̀ sàmọ́ jẹ́ kí bí ó jẹ́ ti wá o. Ṣé wá rí bílé ayé ṣe jẹ́ tibi tire o, bẹ́ẹ̀ gan ni ìràpadà ṣe ń jíṣẹ́ eré ní ń jíṣẹ́ ẹbí, méjèèjì ní ń jẹ́ torí pé tibi tire ládálé ayé àtóore àtìkà ọ̀kan ìsì gbé ẹ̀yin ẹ má ṣe kà o ẹ má ṣe bí o. Èmi dúpẹ́ fọlọ́run o, mo dúpẹ́ o tó jẹ́ pé omi ló dànù àgbè ò fọ́. Ìwọ tó yẹ kí inú ẹ máa dùn kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, èmi ń dúpẹ́ o tọ́lọ́ ò jẹ́ kí n lójú ẹkún kí n lẹ́ẹ̀kẹ́ ò ṣe. Ṣé ìwọ ọgbà táwọn Yorùbá máa ń sọ pé omi ló dànù àgbè ò fọ́? Màámi wàhálà oṣù mẹ́sàn-án wọ́n kọ́. Wàhálà oṣù mẹ́sàn-án ṣé èsì pé dídì rẹ̀ kọ́ ni wàhálà oṣù mẹ́sàn-án. Ṣé bí wọ́n lo àtẹ̀ bí wọ́n ni mò ń wò yìí? Ẹ̀mí tó wà òun ló sàn yà. Ó bàbá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni o. Tọ́lọ̀ ò jẹ́ kí n fojú sunkún ọmọ tọ́lọ̀ ò ṣe ní àbíkú àgbà fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ẹ ti gbọ́dọ̀ má mi. Báwo lẹ ṣe rìn tí wọ́n fi sọ operation fún mi mọ́?
ibi tọ́pẹ́ yẹn wà gan-an nìyẹn ìdí ọpẹ́ mi gan-an lórí yẹn ọpẹ́ lọpẹ́ Ọlọ́run ọpẹ́ lọpẹ́ wòlíì bíi wèrè ṣọmọ pé ń gbà mí téèyàn bá ń rí èèyàn ìyá fojú parẹ́ pé irú èèyàn wo lélẹ̀ ṣùgbọ́n wòlíì yìí bíi wèrè ni o. Nurse Titi, please you attend to the patient in ward 7, okay? Mama. Mo ní kí n béèrè pé báwo tún ni. Mama kò sí problem kankan rárá àmọ́ ẹ rí mi lọ́fíìsì. Akusha. Ẹ wò mama ṣe rí mi ní fẹ́ kẹ́ kúlẹ̀ dé kú o ṣe rí ní kòríta tá a dé yìí máa fẹ́ kẹ́ ṣe bí ọkùnrin kẹ́ mọ́ nǹkan yín gírí ṣé nǹkan tí mò ń sọ ṣó yé yín. Kò yé mi o ṣé kì í ṣe pé. Màmá kò ṣe pé kankan ẹ má ro lọ bí tẹ ìrò lọ yẹn ṣe rí ọmọ yín wọn lè dá bí ọmọ yẹn a máa láti ṣe ṣàbẹ̀. ṣé abẹ́. Ẹ̀wọ̀ màmá ṣe rí kì í ṣe ọ̀rọ̀ ẹkún ni ọ̀rọ̀ yín kan báyìí bá ṣe máa rówó tá a máa carry out operation yẹn ó ló má ta o. Bí èlò lówó tá a máa ná. Kì í ṣe pé owó yẹn náà pọ̀ bí 100,000 naira. Doctor 100,000 lẹ́ni kí kò pọ̀ lẹ́ni kò pọ̀ ta ló fẹ́ fún mi ń bọ̀ mo ti fẹ́ rí mo dáná. Ṣé màmá ẹ wò àtètè fún ní àtètè jí o orí ìjókòó tẹ wá ìkọlẹ̀ tí máa rówó tẹ́ bá wá ẹ̀ nílé o. ọmọ náà tí ó gbé gbà tí máa fi ríṣẹ́ jẹ́. ó ti ṣe fáráwájú wọ́n sọ pé rọ́ọ̀nì síbẹ̀ ó padà ṣẹlẹ̀ wọ́n fi mọ̀ mí lójíṣẹ́ ara lọ́rùn. lánàá pé ọmọ alápájà. lọ́la iṣẹ́ ọ̀rọ̀ lọ́rùn àṣẹ bó pẹ́ bóyá. rọ̀bù ò ní dá mi lóhùn. Bàbá mi máa dáhùn wọ́n dá yín lóhùn. gbọ́dọ̀ lọ́nà tó ń kanjú lọ. Ẹ wo. o fẹ́ sọ̀rọ̀ fún mi àbí. ìrọ́pò sówó tí mo lè fún yín nítorí mo mọ̀ pé bóyá ibi ń pa yín àbí òǹgbẹ́ngbẹ́ yín àmọ́ mi lówó tí mo lè fún yín lọ́wọ́ ni ẹ lọ́kùnrin bàbá mi. ṣé mo jẹun tí ìyà ń jẹ lójú ẹ ni ebi ìparọ́ àwa ẹ̀ ọgbẹ́ òsì lè gbé wá ṣùgbọ́n mo rò bó sá fún mi lóòótọ́ ni kí n máa gbẹ́bùn mi lọ. ẹ̀bùn irọ́ mo sá ọ̀rọ̀ ẹ̀bùn. mo mọ bí tó ti ń bọ̀ lálóńpé mo sì mọ bí tó ń lọ ọmọ rẹ ẹ̀bùn tó ń bẹ lọ sítù tá ń bá ṣiṣẹ́ abẹ fún mi yóò kú ni bẹ́ẹ̀ rówó ṣe yóò kú bó rówó ṣe yóò kú kíní kan tí ò ní jẹ́ ó kú rè gbọ́ ìkìlọ̀ wàá wá obì àbàtà olójú mẹ́ta wàá gún mọ́lẹ̀ lẹ́nu ọ̀nà ó dà níyẹn sí ó ṣàdúrà sí ohun tó fẹ́ lórí ọmọ rẹ ó wàá tẹ̀ wọlé tó bá ti tẹ̀ wọlé tán ó mọ ọ̀gẹ̀dẹ̀ méje ó bó sínú apẹ̀ ìpèsè àwọn àgbà àti ìgbín tó pinnu omi rẹ̀ ló dà sí tó lọ fọmọ jẹ lórí ilé ìwòsàn má jẹ́ wọ́n ṣiṣẹ́ abẹ fún o lálọ́ pé etí ẹ mélòó má jẹ́ wọ́n ṣiṣẹ́ abẹ fún o. Rà mí padà kí n jíṣẹ́ tó rán mi báyé ni màmá jíṣẹ́ ọ̀nà tí ó gbé gbà tí màá fi ríṣẹ́ jẹ́. Rà mí padà kí n jíṣẹ́ tó rán mi báyé ni màmá jíṣẹ́ ọ̀nà tí ó gbé gbà tí màá fi ríṣẹ́ jẹ́. ó jíṣẹ́ fáráwájú wọ́n sọ pé rọ́ọ̀nì síbẹ̀ ó padà ṣẹlẹ̀ lọ́ fi mọ̀ mí lójíṣẹ́. Ọlọ́run kò ní lọ́la iṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àṣẹ kó pẹ́ bóyá. ẹ ń lọ yàrá tọmọ yín wà ẹ rí wa tá a dúró ń bíbà ẹ tí ẹ kí wá wípé ẹ kú kalẹ̀ ń bẹ́ ẹ kàn wọnú wọ́ọ̀dì lọ́bẹ̀ yẹn. ẹ má bínú. ẹ kí ló wà lọ́wọ́ yín. tí mo fẹ́ gbé fún ọmọ mi kó lè kí gbogbo ẹ lè jọra wọn náà ni. I don't get you nǹkan tẹ́ fẹ́ gbé fọmọ yín kí ni nǹkan tẹ́ fẹ́ gbé fọmọ yín tó wà bẹ́ẹ̀. mo fẹ́ lò fún kó lè tètè bí wẹ́rẹ́ kí gbogbo ẹ lè dà pọ̀ ni.
ẹ fẹ́ lọ lo nǹkan ìbílẹ̀ fún ọmọ yín nínú hospital tẹ̀dẹ̀ mọ̀ wípé ó lòdì sí òfin hospital láti máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀gbà tẹ̀ mọ̀ pé lè dọ́mọ yín tọ́jú kí ló dé tẹ̀ bò mọ́nu lé tàbí àwọn tó júwèé nǹkan fún yín kó jẹ́ pọ́dọ̀ wọn lẹ gbé lọ tó ṣe jẹ́ pọ̀ hospital lẹ gbé wá. ẹ má bínú lóòótọ́ wọ́n júwèé ẹ̀ fún mi ṣùgbọ́n fúnra mi ọwọ́ mi báyìí ni mo fi ṣe pé kí n lè lò fún kí gbogbo ẹ lè dá náà ni ẹjọ́ torí Ọlọ́run. mi mọ̀ pábíyè ni mo ti gbọ́ ṣùgbọ́n madam ẹ má bínú ṣó ti yé yín ẹ lè gbé wọnú bíbá. ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ mo fọlọ́run bẹ̀ yín ẹ ní fojú sunkún ọmọ o ìwọ̀nba kan tẹ́ bá lò lálẹ́ yín ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ ẹ jẹ́ kí n gbé kínní ìwọlé ẹ jẹ́ kí n gbé wọlé o. ó wàá gbà mí lọ́dọ̀ màmá mo lè gbé nǹkan yìí wọlé sẹ̀. ó dà ọ̀gá ńkọ́. ókè o ọ̀gá ò sí nílé. mo dáràn mo ti dáràn torí Ọlọ́run ni fọlọ́ bẹ́ẹ̀ ni ẹ lè gbé wọlé tó ti yé ẹ lè gbé wọlé rárá àti rárá ẹ jókòó yín bẹ́ẹ̀ yẹn. tí máa fi ríṣẹ́ jẹ́. machine ẹ̀ ṣùgbọ́n okay. Nurse, what's this nonsense? Kí ló tó jáwọ́ ní ọ́fíìsì mi bẹ́ẹ̀? Doctor, I'm so sorry. Ẹ jọ̀ọ́ má bínú. A ní issue níta ni. Ẹ mọ̀ pé mo kì í bájìn just anyhow. Woman tó gbé ọmọ ẹ̀ olóyún yẹn wá, ó ń fún wa problem látàárọ̀. Kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀? Wọ́n gbé kinní kan like concussion or whatever. Ó ṣáà ló ń fẹ́ gbé wọ sínú wọ́ọ̀dù, ń fẹ́ lọ fọ́ọ̀mù. Like something like that. Mo dẹ̀ ń sọ fún pé kò possible. It's not called for. Àwọn ò kì í gbarú ẹ̀ ní bíbá. So, professional. Yeah, even I have to lie to her that you are not around. But she insisted pé òun ṣá gbọ́dọ̀ rí yín, òun dẹ̀ gbọ́dọ̀ gbé lọ síbẹ̀. Kò gbọ́dọ̀ gbé àgbo wọ ward kankan. Bọ́sẹ̀ yìí. Sir. Kò gbọ́dọ̀ gbé anything. Kò gbọ́dọ̀ gbé wọ ward yẹn o. I can't allow it, please. Please, kò gbọ́dọ̀ wọ́n gbé wọ́n bíbá yìí. All right, sir. Kò bá gbé wọ́n bíbá yìí, iṣẹ́ ìtún bíbá yìí nìyẹn. What nonsense. Adébáyọ̀ Adébọ́lá. Adébáyọ̀ Adébọ́lá. Adébáyọ̀ Adébọ́lá. Etí ẹ̀ mélòó? Lọ sí ward yẹn nísìn kíákíá ìyá tó gbọ́mọ olóyún wá yẹn ní tó gbé dání yẹn lọ bá nísìn kò jó wọlé ní kíákíá báyìí kò gbọ́dọ̀ pẹ́ o kò sásìkò ó yá. ó ti ṣe farawájú wọ́n sọ pé rọ́ọ̀nì síbẹ̀ ó padà ṣẹlẹ̀ lọ́ fi mọ̀ mí lò. wo àǹtí ẹjọ́ mo fọlọ́run bẹ̀ yín tí yóò ní bàjẹ́. For crying out loud, what is the noise about? Kí ló tẹ̀ pariwo náà not say you what? No, doctor, woman tí mo wá ṣàlàyé ọ̀rọ̀ fún yín ní ọ́fíìsì lẹ́ẹ̀kan. ẹ wo dókítà kí ni mo fẹ́ gbé fọ́ọ̀mù tí bá ti lò fún báyìí ó máa bímọ kíákíá ni. Màmá ṣé bọ́mọ yín ni? Bẹ́ẹ̀ ni. Ṣé bí ọmọ yín méjèèjì báyìí ló mu? Bẹ́ẹ̀ ni. Ẹ ló gbé fún un. A dà fún yín. Nígbà tí ì ṣe pé ẹ mú ọrùn wọ́n tó wá gbé fún un kí ló wà lẹ́nu yẹn? Lọ́sọ̀ yìí kí ló ṣẹlẹ̀ tó wù mí bẹ́yẹn? Ṣé nǹkan tí mo sọ ń sìn ó burú jù ni? Not at all. No, sọ fún mi kò dáa. Ó wà okay. Ṣé ti attend some patients on ward 10? Tẹ́ bá ti attend sí wọn, do that right now. Ra mi padà kí jíṣẹ́ tó rán mi báyé ní màmá jíṣẹ́ ọmọ náà tí ó gbé gbà tí màá fi ríṣẹ́ jẹ́. Ó jíṣẹ́ fa. Kò sí lé wọn bèrè ó dé tẹ̀lé àná. Mo jà fáwọn tí bèrè ayé wọn bàjẹ́. Alọ́lágadé wá àìjẹ̀gbọ́n dàgbà àìsàjìkẹ́ lọ́pàá ànífọwọ́ àgbà káfíwọ́ alágẹmọ ìgbòho rẹ̀ pé kò gbúdọ̀ ná babaláwo ndí ogun máa ń ná babaláwo ń tọ́nà lásán rẹ̀ gbiná. Ó dà ilẹ̀ mọ̀pẹ̀ ọ̀gẹ́dẹ̀ àkọ́kọ́ yẹn ní alábọ̀rẹ̀ ọmọ ayé pẹ̀lú alábọ̀ọ̀gà ògbénitì òdánitì sáyé tẹ̀tẹ̀ kọ́ wá jẹ́ mi o. Kàfílà ṣé torí mo wọ yẹ́lò ni wọ́n lọ sí wá sáré wọ yẹ́lò. Irọ́ gílò ni mo wọ ni. Wẹ́rẹ́ ni o. Kébí ọ̀rọ̀ tí mo bá lọ ìwọ yìí. Kàfílà eyín burúkú wọn náà kò bí yàn so eyín ìṣe tó fi ṣí omi yẹn ó rẹ̀ kó máa mú. Dáàdì ìyẹn mo ní máa sọ fún yín a gbọ́dọ̀ make arrangement o. Ó ilé iṣẹ́ máa ṣẹlẹ̀ gbogbo ẹbí mi lẹ́ẹ̀kan náà kí ni nǹkan tó ṣe fọ́lọ̀ gbọ̀ngàn kí lè ṣe nínú. Nítòótọ́ mo ti kàn another big contract. torí ẹ̀mẹ̀ bí ẹ̀mẹ̀ ni máa jó máa kọ́ fẹ́ jó lákọ̀ọ́kọ́ wọ́n pé máa wọlé
máa rọra ó kí mọ́ fàájì ṣe 50,000 máa kọ́ bọ́ yẹn ìgbà tó padà dé màá tún lọ bó káàdì bàbá ló ń jó yìí o kí ni máa rí fún o máa kọrin tó dùn fún 100,000 bàbá wẹ́rẹ́ mọ́ wọn náà. ìwọ wo ló wà ní òkùnkùn tó ń tafà sínú mọ́lẹ̀ aláyé ló lè nà wọ́n yí ẹ̀ ló kọ́lẹ̀. bọ́ọ̀ ìyá o. ha the picture ó láyà o. tó o bá tó fi ṣe ogun rán jáde síta. jẹ́wọ́ wípé àwọn jọ pawọ́pọ̀ pa ọ̀dà. èmi àríyọ̀ jẹ́wọ́ àbísẹ́ kò fẹ́ pa àríyọ̀ ni. àwọn kò fẹ́ pa lọ́dà ní. bẹ́ẹ̀ ni tàríyọ̀. irú ẹ̀mí kẹ́mi wo ló sáré wọnú yìí náà? ẹ dúró náà ẹ̀mí wo ló sáré yá mi lò tó fẹ́ bàṣẹ́ mi jẹ́? ẹ wá o ṣé ìyá ìfẹ́ ṣe eléṣù lẹ́yìn mi ni? kíyàn gbógun wá sí hospital mi kó dé lọ fún patient mi ní poison under my nose kí dẹ̀ má rí kọ́kọ́ ṣe sí tẹ́ni tó lò fún tó bá wá padà kú ńkọ́. Ta ni mi bá rò tèmi fún? Ta ni mo fẹ́ sọ fún tó fẹ́ understand nǹkan tí mo go through? ó ti ṣe fara wájú. mo ti dáràn o ta ni mo máa pè. ó padà ṣẹlẹ̀. àǹtí ẹ jọ̀ọ́ ṣó ti lajú. ta ló lajú ṣèbí fúnra yín lẹ fọmọ yín ní poison jẹ nǹkan tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ náà ló dẹ̀ ti ṣẹlẹ̀ yẹn so kí wàá lẹ fẹ́ kí n ṣe. àgbà tí wẹ́rẹ̀ kó bá mi pọ̀. Màmá. Àgbà tí wẹ́rẹ̀ kó bá mi pọ̀. Màmá ìjọ inú hospital lẹ wà. Mo mọ̀. Àwọn patients wà mí. Ó yé mi. Ẹ kí wá ló ṣe yín. Kò jí. Ta ló jí? Ẹ̀bùn olúwa. Ẹ tí mọ̀ ó dọjú alẹ́ kálábùrẹ̀ láyín tó mọ̀ wípé ẹrù lòún rù. Yes, ìgbà tí dókítà bá ní kẹ́ wá gbé òkú ọmọ yín tó ní kẹ́ sá ìgbà yẹn lójú ní àwa mo fi rí àbí mo ti dárò ẹ gbà mí o ẹ ṣàánú mi. aláwọ̀ èèyàn gidi láti attend sí ẹjọ́. àǹtí. nọ́ọ̀sì ti bá mi nínú wọ́ọ̀dù. ó padà ṣẹlẹ̀ lọ́ fi mọ̀ mí lójíṣẹ́ ará lọ́rùn kò ní lọ́la iṣẹ́ ọ̀rọ̀ lọ́rùn àṣẹ̀bùpẹ́ bóyá. nọ́ọ̀sì ẹ máa bọ̀. ẹ máa bọ̀ àǹtí nọ́ọ̀sì ẹ máa bọ̀ ẹ ṣàánú mi ẹ wò ọjọ́ wo ṣe mo dúpẹ́. ẹ wo màmá ẹ ní sùúrù ẹ ní sùúrù nọ́ọ̀sì títí lọ pé dókítà sọ pé kó máa bọ̀ ń sìn màmá ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ ní sùúrù bá ẹ jọ everything máa wà under control excuse no ẹ má worry excuse ẹ má worry ẹ fọkànbalẹ̀ everything máa wà under control. ó dà mo ti gbọ́ doctor. Sorry madam. Doctor yes sir say something. Sorry, madam. Okay, sir. Lọ prepare labour room. Then go there, stretch our quick fi stretch woman lọ síbẹ̀. All right. Okay, sir. Yes, sir. Ó
wá jókòó wá ń ronú ṣé ìrònú lọ̀rọ̀ ẹ̀ kàn ṣákún lọ̀rọ̀ ẹ̀ kàn èmi ò rógbó ẹkún tèmi o ẹkún ti tọ́nu ayé tèmi kò sí wàhálà gbogbo rẹ̀ pé ọlọ́run tó ṣe yẹn á tún ṣe mí fún ẹ nírọ̀rùn pàápàá ló máa ṣe. a ti rí i pé tibitire ni ìràpadà ń jíṣẹ́ àmọ́ kí ló fà á gan-an tí ìràpadà fi ya wèrè. ìbéèrè ńlá tọ́nà àmì ìjẹ́ ìyẹn díẹ̀ fún yín bẹ́ẹ̀. ẹ wò mí gẹ́gẹ́ bí àwọn olóye tí wọ́n ti fi yé mi ọmọdé kan wà ẹ̀bùn àlá àti ìran la fi ràn ó lé lédùwà fi ràn kódà akọ́mọ wípé ní òfìjẹ́ èèyàn láyé ẹ̀bùn tá a fún yìí ó níye lórí púpọ̀ tó ju wúrà àti fàdákà lọ tó bá sọ̀rọ̀ fún yín báyìí ẹ má kó dànù o òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni o ntọ́ bá wí bó ṣe wí ń gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ó rí àmọ́ kò sí ntọ́ kọjá ewu ó ti ń jíṣẹ́ ẹbọ fọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nígbà tó dijọ́ kan. iṣẹ́ ọmọ náà tí ó gbé gbà tí wọ́n fi iṣẹ́ jẹ́. ó ti ṣe fara wájú wọ́n sọ pé rán ní síbẹ̀ ó padà ṣẹlẹ̀ wọ́n fi mọ̀ mí ló jíṣẹ́. ẹ̀yin tẹ̀yẹ̀ yín fẹ́ lọ ṣùgbọ́n wá bí kò lè rọ̀ yín lọ́rùn ìwọ ń tẹ̀ àgbẹ̀ ló yẹ tí wọ́n máa ṣe ìwọ ń tẹ̀ gálà ló yẹ tó máa tà nínú goslo ìwọ ń tẹ̀ gáàsì àbómi ló yẹ tó máa tà. ìwé dáadáa wà lọ́mọ yìí ń bá wa pa fún mi báyìí. ṣe sọ fún tẹ́lẹ̀ bá ń lọ bìkan ni. ẹ̀yin àgbààgbà tẹ́ńtẹ́ ló tún fẹ́ ẹ̀yin ògbólógbólógbò fi àbójúwèrè yẹ́rẹ́ ẹ̀yà jẹ̀dùyẹ̀ mọ́pò fólú ẹ̀kọ́ láti sẹ́mọ́ lágàdàgodo ọ̀run ẹ̀yin lẹ́ni bọ́ bá sún dẹdẹ láyé àwọn àwòrán ṣàṣà wọn agbóde ọ̀run mọ́ ń bó lọ́mọ ń wà àwòdá àti kàró bólógbìnní bá gòkè àjà ojú ẹ̀ tó lé ojú rẹ̀ tó kò ní wàá lò gírẹ́ta ó ń dà. kí ló sọ mi gbé. ọmọ ìtìjà kẹrẹ yàdúrà ọmọ ìtìjà kẹrẹ. kí la fẹ́ ṣe báyìí kí la fẹ́ ṣe. ọmọ ẹ̀ mà ti kú rè bẹ́ẹ̀ orí yeye ní mògùn tá ẹ̀sẹ̀ lọ́pọ̀ túmọ̀ sí wípé ewé rẹ̀ ti jábọ́ bí wọn bá káwọn ó ṣe kàn gẹ́ ẹkú ẹ̀ kíkú rẹ̀ ọ tọwọ́ owó àwọn ọmọ ìwá ọjọ́ náà ni ó. ẹ pẹ̀lẹ́ bàbá. wọ́n sọ pé rán ní síbẹ̀ ó padà ṣẹlẹ̀. bàbá ìfihàn ẹ̀yin lọ̀rọ̀ bí ọba kún ẹnìkan yìí sí ṣé ọmọ náà ni gbogbo wọn tó wà láàrin ọ̀dẹ̀ ń wá tí wọ́n pọ̀ tó wà. àwọn ìwọ ló ń sọ báyìí bí iná ọba ti tán lásọ ẹ̀jẹ̀ tán lórí ẹ̀kan náà àfi ká fojú gán ní ẹ̀ báyìí. ó tó bẹ́ẹ̀ lóòótọ́ ó tó bẹ́ẹ̀ torí pé ẹ̀yin ní dàpọ̀. mo ti ṣiṣẹ́ tó rán mi. o ṣeun. mo ti wádìí òfin tó tó lórí ọ̀rọ̀ ọmọ ọ̀hún. o ṣe mo dúpẹ́ o ṣe. ìfihàn o kò sọnù. kò sọnù níbo ló wá lọ gan-an àti pé níbo ló wà. bàbá àfihàn ṣe má tàn ìfihàn ti kú. ẹ má pariwo má pariwo. àwo ta lẹ ń tọ́pa gan-an àti pé bo ló ń tẹ̀ wá yọ tẹ̀lé o. wọ́n pa ni. wọ́n tẹ̀ ọ́ tẹ̀lé. àmì ẹ̀ ṣe sùúrù.
bí ẹ bá pa ìfihàn níjọ́ tí ẹ pa òun wọn ara kú lọ ni torí bí ẹ pa tó kú bí wọn pa ìjọ náà ni ó kú ewé kan wà ní jábọ́ láì ní sí ìmọ̀ sí Olódùmarè ẹnu mọ́ra o àwọn ẹrú ẹ mọ bẹ́ẹ̀ ṣe túfọ̀ rẹ̀ fún àwọn obìnrin àtàwọn ẹbí yìí tí wọ́n wà láàrin ẹ̀dẹ̀ ìfárílé o ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ kú ọ̀rọ̀ ọmọ. Awo Bákà ìfihàn ọgbẹ́sọ́nù àlèyànbọ̀ àdìyàlọ́ọ̀dé. Orú 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 orú. Mo nígbà náà kọ́ àwọn onídégún bá jó orí ayá tó kù ẹni tá à ń torí ẹ̀ náà owó àná náà tán ọ̀hún òun ní òkúdúpọ̀ owó wù náà yìí. Dádì mi, ẹ mọ̀ pé inú ẹ̀gbọ́n mi náà lè jù káwọn náà sùn kalẹ̀ tí ilé ìwòsàn fi kọ̀ wọ́n. A mọ̀ pé ọ̀rọ̀ yìí kò ń ṣe ojú lásán. A ti gbé wọn káàkiri, a lo gbogbo òògùn fún wọn, ara wọn ò yá. Ọgbọ́n ṣùgbọ́n ó ti sú mi. Nígbà tí ìṣe pé wọ́n ṣe pé kí n mọ́lá kò lọ fún mi. Àìsàn ni ọ̀dákẹ́ yìí. Ṣé wọ́n ṣe pé kémi ọmọ kí n máa fowó tèmi wo àìsàn rẹ̀? Ẹ mọ̀ sí sí mi. Ọmọ gbìyànjú náà ni Ọlọ́run ní kọ́ mi jù wọn. Ẹ dọ́kun bá wọn. Daddy, ẹjọ́ mo fẹ́ rí ní sà. Wow, tó bá jọ́rọ̀ owó ni èmi olówó kankan tí mo fẹ́ fún ọ. Mo ti ń bẹ lára mi kọjá kí n mọ bùnmọ̀ kan lówó báyìí. Kò ń ṣe mo fẹ́ tọ̀wọ́ lórí ọmọ INT'L ìyá òun mo fẹ́ rí yín fún. Ẹlẹ́bùnmi àìfọ̀hún àti ìpẹ́ ibojì méje. Kí ni kí n wá fi ṣe? Tẹ́ fi wẹ̀. Ní àìfọ̀hún. Àlàáfíà. Àlàáfíà fún wọn náà. Wọ́n sọ pé rán ni síbẹ̀ ó padà ṣẹlẹ̀ lọ́ fi mọ̀ mí lòjíṣẹ́ ará lọ́rùn
kò ní lọ́la iṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àṣẹ bó pẹ́ bóyá. Rà mí padà kí jíṣẹ́ tó rán mi báyé ní màmá jíṣẹ́ ọ̀nà tí ó gbé gbà tí máa fi rí ṣe. Rà mí padà kí jíṣẹ́ tó rán mi báyé ní màmá jíṣẹ́. Daddy. Daddy. Kí ló ṣe bàbá yìí? Bàbá yìí rẹ̀ ṣe báyìí o. Nǹkan ti ṣe bàbá yìí. Bàbá ti ṣe omi pọ̀. Bàbá ti ṣe omi pọ̀. Bọ́sẹ̀ gbé lọ ọkàn ìlú kó wá lọ wẹ̀. Ó ti ṣe fara wájú wọ́n sọ pé rọ́ọ̀nì síbẹ̀ ó padà ṣẹlẹ̀ wọ́n fi mọ̀ mí lójíṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ́la iṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àṣẹ bó pẹ́ bóyá. Bóyá mo gbọ́ ẹ o. My dear. Yes. Ọ̀rọ̀ kan dẹ̀ wà tí mo fẹ́ bá yín sọ o. Inú mi á dẹ̀ dùn tẹ́ bá lè gbọ́ sí mi lẹ́nu. Mo kàn rò pé òní ijó, ọ̀la club, ó tún lálẹ́ àríyá. Tá a máa ń lọ yẹn, gbogbo pátí ó ti pọ̀ jù. Ẹ ṣe jẹ́ ká stop ẹ̀. Àti ẹ̀sùn gbọ́, ìgbà tí mo wà lọ́nà. At least a ti tọ́jọ́ mẹ́ta báyìí tèmi àti ti jọ ń gbé pọ̀ ṣé ẹ rò pé báyà ó tó àsìkò ká stop ẹ̀. Ó ṣe díẹ̀ nǹkan tá a fi ní lẹ́gbẹ̀ẹ́ náà nìyẹn inú mi máa ń dùn torí pé ìwọ lọ́lọ́run fi kẹ́ mi tó fi ṣì kejì. As a matter of fact mo ṣe àwọn understand ẹ̀fọ́ tó fà tó fi sọ pé 2s are better than 1 because tí o bá sí rú wọ àkíyèsí tó pè ní sínsìn mi ò ní rí from that hand bọ́ngàn tó sọ mo ti gbọ́ màá ṣiṣẹ́ lórí àwọn wọ́kọ̀ nìkan. ṣiṣẹ́ lórí ẹ̀ báwo ẹ ti gbọ́ ni kádé àmì lò. ẹ̀yin obìnrin ẹ tún dé o ó ti sọ̀rọ̀ tèmi ní kí n lọ rò ó kí n dẹ̀ decide. ó ṣe ń sọ fún mi sí náà kò ṣe bóyá a ti sọ tẹ́lẹ̀ right mo ti gbọ́ màá ṣiṣẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n. àmì sá àmì Jésù àmì sá. mo fẹ́ bẹ́ẹ̀ kan jọ dáwọ́ pàtí lílọ dúró lẹ́nu jọ́ mẹ́ta. à ń lọ club à ń lọ pàtí à ń lọ àríyá à ń lọ dé akànjáde anyhow fẹ́ kó reduce kó tẹ̀ stop. mo láàlá burúkú kan ni o. sórí àlá tí ń bá dẹ̀ là tí ń bá rántí tí ń bá jí ó léwu. àlá tí ń bá láti mi ò bá rántí kò sí wàhálà kan bẹ̀. sowari àlá tí ń bá láti bá sọkó jáde lójú ayé látòjú oorun dá ojú ayé kò lè kújọ́ méjì kó tó ṣe tó bá lọ bá jíjà bá wà mọ́ tó bá lọ bá ti wú àpò ìrìn kí wà sọ fún ẹ ṣe gbọ́dọ̀ sá ẹ pẹ́ fún àṣà èmi náà ti ń ráwọn nǹkan kan tó jọ bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ spiritually mo dẹ̀ ti ń gbègbè sẹ́sà mo ti rò pé bóyá kí n reduce party lọ for now àbí kí n bá tiẹ̀ lọ kankan mọ́ because pé ìfẹ́ wàhálà ọlọ́mọdé àrí wàhálà. Tí ó gbé gbà tí máa fi ríṣẹ́ jẹ́ rà mí padà ìdíṣẹ́ tó rọ̀ mí báyé ní màmá jíṣẹ́ ọmọ náà tí ó gbé gbà tí máa fi ríṣẹ́ jẹ́. Ó ti ṣe fara wájú wọ́n sọ pé rọ́ọ̀nì síbẹ̀ ó padà ṣẹlẹ̀ wọ́n fi mọ̀ mí lójíṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. kò sẹ́ni tá a lè lò wòlíì tiẹ̀ ó lè má jẹ́ wòlíì tèmi wòlíì tèmi ó lè má jẹ́ wòlíì tiẹ̀ ṣebí rìn àjò lọ́jọ́ pàápọ̀ wálé ayé ẹ sì máa wò ìpè òun àti kádàrá ò papọ̀ àyànmọ́ lọ papọ̀ mọ́pìn
ẹ̀yin ẹ wo ìràpadà ó ya wèrè ọjọ́ díẹ̀ torí kó lè bàa jẹ́ wòlíì fáwọn kan ẹ wá rí ọmọ kékeré ọmọ wòlíì léńje ló wá padà jẹ́ wòlíì fún ìràpadà ọlọ́jọ́ lórí ṣe rí pọ́gà àbí ọ̀gá bílẹ̀ ayé ṣe rí nù o ẹ wá wò mí orí là ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n ní tẹ́ ẹ bá ń wálé ajé ẹ lọ sí gbèrí òkun tẹ́ ẹ bá ń wálé ọlà ẹ lọ sí gbèrí ọ̀sà tẹ́ ẹ bá ń wá bí ọjà gbé tà ẹ lọ ilé àmọ̀lé alámọ̀ tí mo gbá orí nítorí pé orí ẹni lẹ́lẹ́jọ́ orí ẹni àṣàkẹ́ orí ẹni ni ẹlẹ́dà ẹni ẹ gbá orí yín mú ẹ pé orí mi ò ní gbà bọ́dí ẹ pé orí mi ò ní gbà bọ́dí ẹ wọ́n mọ̀ wẹ̀ ẹ pé orí mi ó gbé mi débi re ẹ pé orí mi ó gbé mi débi re orí mi ó gbé mi débi re. kò sí lé wọn bèrè ó dé tẹ̀lé mo jà fáwọn tí bèrè ayé wọn bàjẹ́. alọ́lágadé wá àjẹgbọ́n dàgbà àìsàjìkẹ́ lọ́pàá ànífọwọ́ àgà kábímú alágẹmọ ìgbòho rẹ̀ pé kò gbúdọ̀ ná babaláwo ndí ogun máa ń ná babaláwo ń tọ́nà lásọ rẹ̀ gbiná. ọ̀dà ìbọn ìlàmọ́pẹ̀ ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yarí alápọ̀ rẹ̀ ọmọ ayé pẹ̀lú alápọ̀ ọ̀gá ògbénitì òtálítì sáyé tẹ̀tẹ̀ kó wá jẹ́ mi o. Kafila ṣé torí mo wọ yẹ́lò ni wọ́n lọ sí wá sáré wọ yẹ́lò. irọ́ gílò ni mo wọ ni. wẹ́rẹ́ ni o. kébí ọ̀rọ̀ tí mo bá lọ ìwọ yìí. Kafila eyín burúkú wọn náà kò bí yọ so eyín ìṣe tó fi ṣí omi yẹn ó rẹ̀ kó máa mú. dáàdì ìyẹn mo ní máa sọ fún yín a gbọ́dọ̀ make arrangement o. ohun ilé iṣẹ́ máa ṣẹlẹ̀ gbogbo ẹbí mi lẹ́ẹ̀kan náà kí ni nǹkan tó ṣe fọ́lọ̀ gbọ̀ngàn kí lẹ́ ṣe nínú. nítòótọ́ mo ti kàn another big contract. torí ẹ̀mẹ̀ bí ẹ̀mẹ̀ ni máa jó máa kọ́ fẹ́ jó lákọ̀ọ́kọ́ wọ́n pé máa wọlé máa rọra ọkọ̀ mọ́ mọ́ fàájì ṣe 50,000 máa kọ́ bọ́ yẹn ìgbà tó padà dé màá tún lọ bó káàdì bàbá ló ń jó yìí o kí ni máa rí fún o makọrin tó dùn tó dùn fún 100,000 bàbá èyí mo ń lò. ìwọ wo ló wà ní òkùnkùn tó ń tapà sínú mọ́lẹ̀ aláyé ló dùn náà wọ́n yí ẹ̀ ló kọ́lẹ̀. bọ́ ẹ̀ yà wò. ha the picture ó láyà o. tó o bá tó fi ṣe ogun rán jáde síta. jẹ́wọ́ wípé àwọn jọ pawọ́pọ̀ pa ọ̀gá. èmi àríyọ̀ jẹ́wọ́ àbísẹ́ kò fẹ́ pa àríyọ̀ ni. àwọn kò fẹ́ pa lọ́gà ní. bẹ́ẹ̀ ni ta. bí sinimá bá lóyin ládùn tó dùn tí gbọ́ngbọ́n kan sí tó mọ́gbọ́n dání pẹ̀lú tẹkíníkà tó kọjá bẹ́ẹ̀ lọ́jọ́kọjọ́ nígbàkúgbà ẹgbà bí mo ṣe wí Fọlájùmí music and films international a division of Ọba One Vengo international limited tó gbé wọn jáde. bẹ́ẹ̀ni ó dẹlẹyọ ẹyọ Fọlájùmí music and films international tọfíìsì wa wà ní Ami Arena shopping complex Bọ́ládé Òṣòdì Lagos a division of Ọba One Vengo international limited ó dé oyọ bí ọjọ́ lálẹ́ bí òṣùmàrè pẹ̀lú àkọ̀tun rẹ́kọ̀dù olórin tó gbá yagiyagi àtàwọn sinimá tó halẹ̀ tó milẹ̀ títì tó dúró gbangba gidi
gidigba gbogbo ìgbà. Kámẹ́rà àti gbogbo technical ló wà lọ́dọ̀ wa. A ní irinṣẹ́ olórin musical instrument tá a fi ń rent. Ẹ máa gbọ́ bí ó ṣe máa dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń búra gbada búyọ tó búra gbada gbà lóde àríyá. Ẹ̀yẹn pé tẹlifóònù nọ́mbà yìí 08021581813 tàbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà yìí 08072878018. Bí rẹ́kọ̀dù àbí sinimá kan bá jáde, ẹ wo páálí jákẹ́tì ẹ̀ dáadáa. Tó bá ti jẹ́ ti iléeṣẹ́ Fọlájùmí Music and Films International, ẹ má dá òtí ẹ̀. Bíbẹ̀ confirm ni ẹ gbà bẹ́ẹ̀. Musician yẹn, Olẹ́bùn Omoriko, you need to step up. Kàn sí wa ní Diamond Digital Studio for your audio recording and streaming of your live performance in the studio. Ọ̀pọ̀lọpọ̀ ni o mọ̀ wípé talent is not enough. Tá ò bá rí bí gbé ẹ̀bùn yẹn jáde kó rin ilẹ̀ dòdò mi lẹ̀ títí kí ilẹ̀ gbègbè kó sẹ́lẹ̀lẹ̀ kó pọ̀ létí àwọn tó ń gbọ́. Báyìí ó ṣetán láti wọ studio fún rẹ́kọ̀d tuntun. Tàbí o fẹ́ ṣe streaming fún live performance nínú studio kan máa wò worldwide. Bó ṣe ń lọ live ní Diamond Digital Studio tí gbogbo ẹ̀ ti ń set gbogbo ìgbà. Kàn sí wa lẹ́nìí ní number 1 Ògúnwọlé layout opposite Jais Bank Best Way Ìwúrò Ìbàdàn. Telephone 08021581813 tàbí kẹ́ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 08072878018. Diamond Digital Studio, music productions at its best. Check it out. Ó padà ṣẹlẹ̀ wọ́n fi mọ̀ mí lójíṣẹ́ ara lọ́rùn kò ní lọ́la iṣẹ́ ọ̀rọ̀ lọ́rùn àṣẹ bó pẹ́ bóyá. Ra mi padà jíṣẹ́ tó rán mi báyé ní màmá jíṣẹ́ owó náà tí ó gbé gbà tí màá fi ríṣẹ́ jẹ́. Ra mi padà jíṣẹ́ tó rán mi báyé ní màmá jíṣẹ́ owó náà tí ó gbé gbà tí màá fi ríṣẹ́ jẹ́. Ó jíṣẹ́ fara wájú wọ́n sọ pé rọ́ọ̀nì síbẹ̀ ó padà ṣẹlẹ̀ wọ́n fi mọ̀ mí lójíṣẹ́ ara lọ́rùn kò ní lọ́la iṣẹ́ ọ̀rọ̀ lọ́rùn àṣẹ bó pẹ́ bóyá. Ra mi padà jíṣẹ́ tó rán mi báyé ní màmá jíṣẹ́ owó náà tí ó gbé gbà tí màá fi ríṣẹ́ jẹ́. Ra mi padà.